Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, a kú òyì o, a kú bó ṣe ń lọ o. Ẹ o, ẹ kú ìtẹ́tí gbọ́ wa. Ayọ̀ la máa fi máa gbọ́ o. Etí wa ò ní di o. Sí nǹkan rere la máa fi ṣe o, Jesus name. Amen. Bẹ́ẹ̀ ni, ná bá ní ẹ̀gbọ́n Ashley ni, bàbúrò Ashley. Wọ́n lẹ́gbọ́n ẹ̀ ni o. Òun ni ló sọ pé òun fẹ́ kán ẹsẹ̀ Naomi. Ó lóun máa kán ẹsẹ̀ Naomi nítorí pé òun fẹ́ kó máa wọ orí wheelchair. Pé gbogbo aim òun nìyẹn. Aim òun àti Ashley. Pé ẹsẹ̀ yẹn tó fi ń rìn, pé tó wá ti creep ẹ̀ báyìí, pé kò ní lè hun kábíyèsí mọ́. Pé aim ẹ̀gbọ́n Ashley ni. Wọ́n lẹ́gbọ́n ẹ̀ ni o, pé kìí ṣe uncle ẹ̀ tí ẹ̀ kọ́. Ẹ̀gbọ́n ẹ̀, wọ́n ní brother, ẹ̀gbọ́n ẹ̀ ni. So, kì í ṣàbúrò ẹ̀ o. Ná bá ní òun ló lọ sọ pé òun máa fi ṣe ní physical láti kan lápá kan lẹ́sẹ̀. Pé nígbà tó bá ti wà lórí chair, ibi tó máa wọn kábíyèsí pé ó máa ṣìṣojú gbogbo wọn. Can you imagine? Wọ́n ní nǹkan tó tiẹ̀ jùnú ẹ̀ ni pé wọ́n ní Gbénró ní kán fi sínú sẹ́ẹ̀lì tó jẹ́ pé wọ́n gbọdọ̀ béèlẹ̀. Pé tí kábíyèsí wọ́n á lọ bẹ táwọn Láfógìrì bá lọ bẹ kábíyèsí lẹ́yìn, tí kábíyèsí bá ní kán lọ béèlì brother Ashley, ó lóun àti kábíyèsí jọ máa mú nǹkan lẹ̀ ni. It mean pé kí kábíyèsí fọwọ́ mú Ashley, kóun fọwọ́ mú àbúrò òun. Torí ẹ̀gbọ́n ni Gbénró jẹ́ fún Naomi o. Bọ̀dá ẹ̀ ni. Now, wọ́n ní nǹkan tó wá ń dùn sí ni pé wọ́n ní Gbénró ó lọ sọ fún kábíyèsí pé kí kábíyèsí bá try ẹ̀. Tó bá try ẹ̀, torí wọ́n lẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ wá ń confess. Wọ́n ló ń confess lánàá. Àti ìjẹta náà ti lọ arrest ẹ̀. Wọ́n ló ń confess lánàá pé kó jọ, pé kán pardon òun. Wọ́n láwọn officers kan ti fẹ́ lù pa. Wọ́n ní ìwọ ọkùnrin, ìwọ ló lọ ń gbèjà obìnrin. Ò bá fobìnrin méjì, tó bá pé obìnrin àwọn méjèèjì náà ń jà sí ìbá tú dà. Pé but ìwọ wá sọ pé ìwọ ló fẹ́ gbèjà àbúrò ẹ̀. Ìwọ tó níyàwó tiẹ̀, tó bímọ tiẹ̀. Obìnrin méjì ń jà nínú kíní, ìwọ wá sọ pé ìwọ pé kó lọ jókòó, kí kábúrò ẹ̀ lọ jókòó, pé ìwọ ló fẹ́ gbèjà obìnrin ẹgbẹ́ àbúrò ẹ̀. Wọ́n ní kò tiẹ̀ ṣe gbọ́ létí. Ó jẹ́ nǹkan tó korò létí. Pé òun gangan ló jẹ́ káwọn ọlọ́pàá wọ́n ní kékeré ni tí Gbénró fìyà jẹ. Torí wọ́n ta Gbénró lólobó pé kó lọ sí hòtẹ́ẹ̀lì báyìí, pé ó ti sá lọ s'Ékòó. Ó dẹ̀ ní hòtẹ́ẹ̀lì tó máa ń lọ sí. Wọ́n ní bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ni wọ́n ti wá bá. Kò tiẹ̀ expect ẹ̀. Ṣé mo pé ẹni tó bá ń ṣe ibi, tó bá ń yọ ibi ṣe, nǹkan burúkú náà máa yọ ṣe. Ó kàn rí Gbénró live. Wọ́n ròyìn bí Gbénró ṣe panẹ́bítì nẹ̀. Wọ́n ní Gbénró ba ayé ẹ̀ jẹ́. Pé kìí ṣe kékeré. Obìnrin méjì ń jà, ìwọ wá sọ pé o fẹ́ lọ máa lu ìyàwó níyàwó. Ó dẹ̀ lù ú to the extent. Àná náà ṣẹ̀ṣẹ̀ gbọ́ngbọ̀n tí àwọn ọlọ́pàá fẹ́ nà pa. Wọ́n láwọn ọlọ́pàá fẹ́ dùn pa. Wọ́n fún ní punishment gidi gan pé ìwọ ọkùnrin, ìwọ lọ na obìnrin. Débi pé ìyàwó ọba, ìyàwó níyàwó. Pé how dare you? Ta ló fún ẹ ní gut yẹn? Òun ló ń gbèjà sister ẹ̀. Àbáyé ẹ fẹ́ bàjẹ́. Níbo náà ti ń rí gbọ́? Agbára mélòó ni obìnrin ní tó wà nà? Kí ni nǹkan tó ṣe fún ẹ náà? Ló bá bẹ̀rẹ̀ sí ní sister wọn. Ó sọ pé wá sunkún wá bá wọn. Pé wọn ò jẹ́ kó òun rí ilé wọ̀. Wọn ò jẹ́ kó òun ṣe. Pé títorí ẹ̀ ojoojúmọ́ náà fi ń lé òun jáde nílé ọkọ. Wọ́n nígbà náà wà ń kọ́. Ló wá di pé ìwọ ló wá fẹ́ lọ ṣe olùgbèjà. Ó ṣe lọ bèrè nǹkan tó ṣe ní ọwọ́ ọkọ ẹ̀. Ìwọ gbọ́ nǹkan tó ń sọ pé ó ń ṣe. Wọ́n ní àbúrò ẹ̀ yóò lọ gbé fọ́tò àwọn ọmọ ìkókó tán bí mẹ́ta. Àwọn ọmọ mẹ́ta tán bí, wọ́n ní inú ń bí ẹ. Pé báwo ló ṣe jẹ́ pé orogún ẹ ló ní láti bí ìbẹta. Ìwọ ò bí ìbẹta. Ìwọ ò ṣe kíní. Nǹkan tí inú ṣe ń bí ẹ nìyẹn.
pé wọ́n nífẹ̀ẹ́ ẹni tó bí ìbẹ́ta ju ìwọ lọ. Ẹyọ kan tó dẹ̀ bí wọn ò gbà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ṣorí ẹjọ́ orí burúkú tó ń rò fún rẹ̀. Tó wá sọ wípé kí tó fi wá na, tó fi wá sọ wípé nítorí ẹ̀ ló ṣe fẹ́ lọ kán ọmọ ọlọ́mọ lẹ́sẹ̀ ẹni tó ṣe ẹ́ tí ò rò ẹ́, ó wá lọ gbèjà ẹ̀. Kí ló dé tí ẹ̀gbọ́n ò lè bí, àbábúrò ò lè bí ìbẹ́ta? Kí ló dé tí àbúrò ò lè, ọmọ tó bí kí ló dé tán gbà lọ́wọ́ ẹ̀? Pé pé ìwọ ló wà lólùgbèjà, ìwọ wà ní adájọ́. Wọ́n nítorí ẹ̀ pé àwọn ọlọ́pàá fẹ́ nà pa. Ó ní kán jọ, Ashley ló rán òun iṣẹ́ pé kán kan lẹ́sẹ̀, kán kan lápá, kó bá òun lù. So Ashley kò lè lọ́wọ́ kò lẹ́sẹ̀ tó lè fi bá obìnrin ẹgbẹ́ ẹ̀ jà. Wọ́n á rán ọkùnrin kan. Ó ní gbogbo èèmọ̀ òun ni pé òun fẹ́ creep Ashley mà ní, Naomi mà ní. Pé gbogbo èèmọ̀ òun ni nǹkan tí òun àtẹ̀gbọ́n plan, sister òun plan nìyẹn, pé kán lọ kan apá kan kan lẹ́sẹ̀. Wọ́n nígbà tí àwọn èèyàn rush, wọn ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé bóyá níbo ló ti rí obìnrin tó ń nà. Ṣé girlfriend ni àbí ìyàwó àbí kí ló fẹ́ lù pa, ó fẹ́ lù pa at the end of the day náà mọ̀ pé kì í ṣe ìyàwó oníyàwó ni pé ó ń gbèjà sister. Wọ́n ní àwọn ọlọ́pàá ní kò ní bọ́m̀bẹ̀. Pé kò sí bẹ́ẹ̀lì, wọ́n ní nítorí ẹ̀ inú túbọ̀ bí àwọn ọlọ́pàá. Gbénró, wọ́n ní Gbénró ló wà ní charge ẹ̀sìn. Pé pé wọ́n ní ó na Naomi o, pé Naomi dẹ̀ ṣèṣe ẹsẹ̀ yẹn gangan. Àṣeṣe ló ń fún nípa lẹ́sẹ̀. Ẹsẹ̀ yẹn ló ń gùn lé tó fẹ́ ba egungun ẹsẹ̀ ọmọbìnrin yẹn jẹ́. Wọ́n ní kábíyèsí bínú gan. Wọ́n ní kábíyèsí pé ìyàwó tòun ò fẹ́ creep ẹ̀. Wọ́n ní kán mú dání dáadáa. Torí Gbénró ti lọ lérí fún kábíyèsí. Tí o bá lọ bẹ́ẹ̀lẹ̀ torí òun lòun arrest ẹ̀, ó fẹ́ pa àwọn lẹ́gbọ̀n. Lábùúrò fẹ́ pa àwọn pé láíláí pé kò sí ibi tán ti ń ṣe. Ó ti pẹ́ tán ti ń ṣe o, pé ṣùgbọ́n eléyìí pé wọ́n máa fi dá iṣẹ́ ibi dúró láàfin yẹn. Wọ́n máa fi kọ́ wọn lọ́gbọ́n. Kí ló dé? Wọ́n ní níṣe ni kábíyèsí wá ní òun kẹ̀. Pé kábíyèsí tún ránṣẹ́ sí àwọn ọlọ́pàá pé gbogbo nǹkan tí boy yẹn sọ pé òun fẹ́ ṣe, òun lóòótọ́ ìyàwó òun ni. Pé bẹ̀tà ẹ̀gbọ́n ẹ̀, nǹkan kí nǹkan tí wọ́n jọ máa face kan face ara wọn. Òun ò lọ́wọ́ ń bẹ̀. Therefore, ìyàwó tóun mọ̀ tó cause gbogbo wàhálà pé òun ti lè dànù. Wọ́n ló ti lè dànù. Gẹ́gẹ́ bí nǹkan tá gbọ́. Allegedly wọ́n ló ti lè dànù. Wọ́n ti throw gbogbo ẹrù ẹ̀. Ṣé mo pa ẹrù ẹ̀ díẹ̀díẹ̀ ló wà láàfin kì í ṣe pé. Wọ́n ní tó kù jọ yẹn pé nígbà táwọn security wọ́n fling gbogbo ẹrù ẹ̀ outside gate. Wọ́n lọ ń kó ẹ̀ tó ń bá kábíyèsí, tó ń bá bẹ̀bẹ̀ tó ń bẹ kábíyèsí. Tóun ṣẹnu yànmọ̀yànmọ̀ tó yẹ kí wọ́n má wẹ̀rí. Tí kábíyèsí ò bá gbẹ̀bẹ̀, á jẹ́ pé kábíyèsí ń wá wàhálà. Wá wàhálà pé kí ni? Pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ wípé ó ṣe fún kábíyèsí. Torí ẹ̀yin gan hide Ashley. Gbogbo ìbàjẹ́ tí Ashley ṣe ẹ̀ ń gbé lẹ́yìn, ẹ̀ ń pọ̀n lẹ́yìn, ẹ̀ ń hide gbogbo ìwà ẹ̀ pé kí kábíyèsí. Wọ́n bẹ̀rù ẹ̀bẹ̀ yẹn. Kábíyèsí ní enough is enough. Lòun bá ń lérí fún kábíyèsí pé kí kábíyèsí mọ̀ pé nǹkan tó ń ṣe rẹ̀. Wàhálà ni kábíyèsí fẹ́ fà lẹ̀. Kábíyèsí ní wàhálà yẹn gangan lòun fẹ́. Ṣé wàhálà tó fẹ́ Naomi tí Ashley fẹ́ ṣe, ṣé ó ju èyí tó ti ń ṣe fún Naomi láti ilẹ̀? Àbí èyí tó ti ń ṣe fún òun pé enough is enough. Inú wa ti ẹ̀ ń dùn pé nǹkan tó dáa ni. Tí kábíyèsí ò bá ti change o. Tí kábíyèsí ò bá ti change ọ̀rọ̀ tá à ń sọ yìí, ó máa dáa pọ̀. Kábíyèsí á free. Kán mọ̀ pé dẹ̀dẹ̀ ń dẹ́kun ikú ń dẹ̀dẹ̀dẹ̀. Gbogbo wọn pátápátá ni wọ́n máa face ìdájọ́ Ọlọ́run. Torí eléyìí pọ̀. Ṣèbí kí Ọlọ́run ó ń dẹ wọ́n wo gbogbo nǹkan tó ń ṣe. Pé iṣẹ́ ibi ó kún ọwọ́ Ashley àti Queen Naomi. Ashley, Queen Naomi bá wò. Kí ni ìsọkúsọ wo ni wọ́n? Ẹ má bínú ẹ̀yin èèyàn mi, kì í ṣe Ashley. Kì í ṣe Naomi mo fẹ́ sọ. Ashley àti Mariam, iṣẹ́ ibi kún ọwọ́ wọn towards Naomi. Láíláí bọ́lọ́run ṣe fẹ́ fi ìyà jẹ wọ́n yẹn. Ọlọ́run tí ẹ̀ ń pẹ́ kó tó fi ìyà jẹ wọ́n. Bẹ́ẹ̀ ni. Bẹ̀tì Ọlọ́run ti ń mí sí kábíyèsí. Kí Ọlọ́run kó jọ kó nínú àánú ẹ̀ kó túbọ̀ mí sí kábíyèsí. Kó di eléyìí mú. Torí eléyìí gangan
òun ló máa mú Ashley kúrò láàfin. A gbọ́dọ̀ gbúrò Ashley mọ́ ní ààfin yẹn. Wọ́n á gbúrò Ashley láàfin yẹn. Kábíyèsí gangan la máa bá jà. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi. Mo ní kí n sáré mú wá fún yín. Wọ́n ní kíní ní kán mu le. Gbénró ní kán mu le dáadáa. Àná yẹn náà tún ló confess pé òun fẹ́ kí òun na Naomi débi pé ó máa fi wheelchair rìn, pé òun fẹ́ kan lé egungun ẹsẹ̀. Can you imagine? Láìṣẹ́ àwọn ogun ọ̀run náà máa fìyà jẹ ẹ̀gbọ́n Ashley yẹn àti Ashley àtẹ̀gbọ́n ẹ̀ àti gbogbo àwọn tó ń support ibi láti iṣẹ́ ibi láti lè máa ja Naomi lógun. Iṣẹ́ agbára Ọlọ́run, ẹ̀mí mímọ́ àwọn ogun ọ̀run náà máa ja Naomi àti ẹ̀gbọ́n ẹ̀ lógun. Torí láì nídìí. Àwọn ọlọ́pàá láti máa sọ pé ẹ̀gbọ́n ẹ̀ náà sọ pé ó ṣe ló lọ da adé onílérú. Ẹ̀gbọ́n ẹ̀ náà ló tún wá sọ pé ó gba ọkọ ẹ̀ kò ní dáa fún un. Wọ́n ní nǹkan táwọn ọlọ́pàá sọ ni pé kò ní dáa fún un. Wọ́n ló sá fọkọ́lẹ̀, ó wá ba ilé onílé jẹ́ pé kò ní dáa fún un. Wọ́n máa ròyìn díẹ̀ ni mo kàn sọ jáde. Wọ́n máa ròyìn nǹkan táwọn ọlọ́pàá wọ́n ní bọ̀bọ́ yẹn pé tí ò bá ṣọ́ra wọ́n máa charge ṣó mọ nǹkan tí wọ́n máa charge sí court. Ó dẹ̀ máa ṣẹ̀wọ̀n. Ó máa ṣẹ̀wọ̀n ní nǹkan tó ṣe yẹn. Wọ́n ló ṣe ló ń bẹ̀bẹ̀ pé kán dáríjì òun pé èṣù ni. Àbúrò òun ló lọ gbé wàhálà ọ̀rọ̀ lílu Naomi wá. Ẹ ṣé ẹ̀yin èèyàn, mo ní kí n sáré gbé sí yín létí. Ẹ ṣé ń tẹ́tí sí ẹ bá ń share, ẹ bá mi like, kẹ́ dẹ̀ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan. God bless you all. Amen.